balẹ̀. Èdè Yorùbá kì í ṣe èdè lásán, ó jẹ́ ìtàn, ó jẹ́ àṣà, ó jẹ́ ìdánimọ̀ wa. Wọ́n sọ pé èdè kì í ṣe ọ̀rọ̀ lásán, èdè Yorùbá kì í ṣe ọ̀rọ̀ lásán, ìdánimọ̀ wa ni. Ẹ̀rín wa, ìtàn wa, ìdánimọ̀ wa. Gbogbo àwọn èèyàn wa, ètò kan tó yẹ pé ẹ máa gbọ́, inú wa máa dùn, tó yẹ pé a lè fọwọ́ sọ̀yà wípé ọmọ Yorùbá ni mí. Kí ni mo sọ? Ọmọ Yorùbá ni mí. Ẹ mọ̀ pé Yorùbá ló láṣà, Yorùbá ló níṣe, Yorùbá ló ní ìwà ọmọlúàbí. Ẹ jẹ́ ká pàdé lórí Facebook Yewande Babalola, ó dẹ̀ ṣe YouTube channel wa Yewande Babalola. Ètò yìí á ga o, á dùn, tó jẹ́ pé a máa kọ́ wa nípa àṣà, ìṣe, èdè Yorùbá ní kùnkùndùn àti àwọn ètò ẹ̀kọ́ nípa ìbágbépọ̀ ẹ̀dá nílé lóko àti lẹ́yìn odi. Ó yá, ẹ jẹ́ ká lọ pàdé lórí ètò Ọmọ Yorùbá ni mí. Ẹ sọ pé tọkàn tara, ó yá, ẹ jẹ́ ká pàdé níbẹ̀. Inú mi dùn púpọ̀ láti sọ fún yín wípé àwọn fọ́nrán ìwánilẹ́nuwò wà ní èdè Yorùbá ń bọ̀ sí ojú ìwòran yín. Mo dẹ̀ mọ̀ pé máa bá wa wò, àbẹ́ẹ̀ ní bá wa wò ni, ẹ máa bá wa wò. A fẹ́ kí ẹ lọ subscribe sí YouTube channel wa Yewande Babalola TV. Ẹ ṣé, ó dàbọ̀. Orúkọ mi ni Yewande Babalola.